Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò tiwa tòní dálé lórí kíkọ orin ìyá ni wúrà. A ó bẹ̀rẹ̀ láti ka àwọn ọ̀rọ̀ inú orin yìí lákọ̀ọ́kọ́ kí orin kíkọ tó tẹ̀lé. Ó yá o. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án, ó pọ̀n mí fóṣù mẹ́fà. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Ó yá ẹ jẹ́ a kọ lórin. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Ó lóyún mi fóṣù mẹ́sàn-án, ó pọ̀n mi fóṣù mẹ́fà títí dọdún méjì. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.